Iya tú àṣírí ńlá pé Pastor Agbala Gabriel is a smooth operator, pé Muyideen ò ever béèrè oore ìyàwó àbí pé kí wọ́n kọ́ ilé fóun rárá. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé lóòótọ́ ni? Ẹ tún káàbọ̀ sórí ìkànnì Digi Naija Television. Ṣàlàáfíà ni mo tún bá yín lákòókò yìí. Tẹ́yin bá ṣe ń wò mí àbí darapọ̀ mọ́ mi for the first time, ẹ máa bá mi subscribe kẹ́dẹ̀ máa follow wa ní gbogbo channels wa. Ẹ like fídíò yìí, ẹ máa bá mi fèrò yín lórí ọ̀rọ̀ tá tún mú wá yìí sí comment, kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára. Lórí ọ̀rọ̀ tó ń lọ nípa Pastor Agbala Gabriel àti Muyideen, Shey Iya sọ àwọn kókó ọ̀rọ̀ kan tó ṣe pé ó fẹ́ máa kọ èmi gan lóminú, ó jẹ́ kí èmi gan máa ní àwọn àròjinlẹ̀ kan lórí ọ̀rọ̀ tó ń lọ yìí, lórí ọ̀rọ̀ Muyideen àti Pastor Gabriel wípé àbí àwa gan ni a kọ̀ láti ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Muyideen ká fi mọ ibi tí problem Muyideen gangan ti bẹ̀rẹ̀ gangan. Nítorí àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu Muyideen ní the first day tí wọ́n kọ́kọ́ rí ní under bridge, tí wọ́n fún ní phone number àti address church pé kó wá àwọn sí church. Àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Muyideen lọ́jọ́ yẹn ó ti jẹ́ ká mọ̀ wípé Muyideen is psychologically not stable. When I say psychologically not stable, mi pé bóyá ó ní scan àbí anything o. Number one ni wípé Muyideen ní low self-esteem. Number two ni wípé Muyideen ò trust obìnrin kankan. Number three ni wípé Muyideen kò ríra ẹ̀ nírí ẹni tí Ọlọ́run lè bless beyond imagination bó ṣe bless the true Pastor Agbala Gabriel yẹn. So therefore nígbà tí gbogbo àwọn kinní yìí ń jáde, ó yẹ kí àwa go farabalẹ̀ ká wo ọ̀rọ̀ yẹn dáadáa right from side ká lè mọ̀ wípé ọ̀rọ̀ Muyideen kì í ṣe problem Muyideen òun ṣe problem èní, kì í ṣe problem ìgbà tó ṣe dọ́dọ̀ Pastor Gabriel rárá. Problem yẹn ti wà pẹ̀lú Muyideen kó tó di pé ó dọ́dọ̀ Pastor Gabriel. Ẹ jẹ́ kọ́kọ́ play fídíò Shey Iya tó wà níbí ká jíjọ gbọ́, ká dẹ̀ máa jọ nóòtì àwọn kókó tí Shey Iya sọ nínú ọ̀rọ̀ yìí. Tá bá ṣe wá ń gbọ́, ẹ máa bá mi fèrò yín nípa ẹ̀ sí comment. Èmi náà tún wá padà wá àwa wá sọ̀rọ̀ lórí ẹ̀. Lórí ọ̀rọ̀ Agbala Gabriel tó ń lọ nígboro, ẹ̀yin èèyàn, mo rí gbogbo ẹjọ́ tẹ̀ ń dá. Ó máa ń yà mí lẹ́nu pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, ẹ̀yin èèyàn ẹ kì í ronú síbi tó yẹ kẹ́ ẹ ronú sí, ẹ kì í sọ̀rọ̀ síbi tó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ sí. For the first day tí Agbala Gabriel lọ bá bọ̀bọ̀ yìí ò sunkún help lọ bá Agbala Gabriel. Ọ̀rọ̀ ẹ̀ kéèsì Muyideen ó yàtọ̀ sí gbogbo kéèsì tí wọ́n ti ń gbé wá sí ọ̀dọ̀ Agbala Gabriel. Àwọn yẹn sunkún help wá bá Agbala Gabriel ni. Muyideen ó ń tajà, ó ń ṣọrọ̀ ajé ẹ̀ níbi tó ti ń ṣọrọ̀ ajé ni Agbala Gabriel lọ bá. Agbala Gabriel ó ti mọ̀ yí pé Muyideen pẹ̀lú bó ṣe rí yẹn tó ń bá gbé wá sórí platform, òun á fi make owó, wọn á dáwó fún àwọn èèyàn aṣàánú ẹ̀. Ṣé ti ń rí òun ò sunkún lọ bá Agbala Gabriel, kò dẹ̀ sọ wípé òun nídìí help Agbala Gabriel, kò sọ wípé òun nídìí ilé, kò dẹ̀ sọ wípé òun nídìí ìyàwó. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí Agbala Gabriel lọ bá bọ̀bọ̀ yìí, Agbala Gabriel invite ẹ̀ sí church ẹ̀ fúnra ara ẹ̀ ni. Bọ̀bọ̀ yìí gan ò mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe fún un. Lóòótọ́ Muyideen ò sọ pé òun nídìí ilé, kò dẹ̀ sọ pé òun nídìí ìyàwó níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, but lérò tèmi kò sí nǹkan tó bàdì nínú wípé wọ́n kọ́ ilé fún Muyideen, kò sí nǹkan tó bàdì nínú wípé wọ́n fẹ́ ìyàwó fún Muyideen. Ọ̀nà tí wọ́n gbé nǹkan méjèèjì yìí gbà ni ká wò wípé ṣé all right, ṣé wọ́n ṣe in a right way, pé àǹfààní wo ló jẹ́ fún Muyideen wípé òun ní ilé. Nítorí àwa gbogbo alámọ̀bí tí wọ́n kọ́ ilé yẹn sí, àǹfààní wo ló jẹ́ fún Muyideen wípé òun ní ilé. Then ṣé Muyideen gan fúnra rẹ̀ ṣé ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí home owner, ṣé ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí landlord, ṣé ó rí ara ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ṣoore pé wọ́n kọ́ ilé fún? Ṣorí tí ẹ bá gbàgbé nínú àwọn allegations tí Muyideen fi ń kan Pastor Gabriel ò ní wípé wọ́n gba ilé lọ́wọ́ òun nítorí pé wọ́n gbé ìwé ilé yẹn lé òun lọ́wọ́. Àdẹ́dàbí ọ̀rọ̀ pé wọ́n ra mọ́tò fún yàn ni, tí wọ́n fi kọ́kọ́rọ́ mọ́tò léyàn lọ́wọ́, àmọ́ tó wọ́n sọ fún yàn pé mọ́tò tó ń wọ́n ta yìí ìwọ ló ní o, tí wọ́n sì fi kọ́kọ́rọ́ mọ́tò yẹn lé ẹ lọ́wọ́ bọ̀ wọ́n wá hang kọ́kọ́rọ́ mọ́tò yẹn síbi kan sọ pé okay mọ́tò tó ń wọ́n ta yẹn ìwọ ló ní o, but they didn't give you the access to drive that car. How would you feel as a person? Gbogbo wa, how would you feel? Gbogbo ẹ jẹ́ ká máa gbìyànjú láti fira wa sí situation at times. Ẹ jẹ́ fira wa sí situation ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí. Kò sí ẹni tó máa ṣerú nǹkan báyìí fún tí kò ní tara. Kò sí ẹni tó máa ṣerú nǹkan báyìí fún tí kò ní kọ́kọ́ rò wípé irú orí ẹ̀dẹ̀ wo ni wọ́n ṣe fún mi yìí.
àwọn circumstances tó kọ́kọ́ surround oore tí wọ́n ṣe fún Muyideen ẹ ti jẹ́ ká máa gbọ́ Shey Iya lọ síwájú. kò mọ nǹkan t'Agbala Gabriel fẹ́ ṣe fóun. Agbala Gabriel ló fọ́ọ̀sì ẹ̀ pé kó wá sí church. Ó dẹ̀ sọ gbogbo àléébù ara rẹ̀ ó sọ kó tó kúrò kó tó tẹ̀lé Agbala Gabriel kó tó di pé ó wá sí church ẹ̀. Ó lóun mu gògóró òun mu sìgá ṣé wọn ò ní sọ pé òun ń rùn nǹkan. Ó dẹ̀ tún sọ̀rọ̀ kan níjọ́ yẹn pé òun ò fẹ́ jalè lòun ṣe ń tajà lórí títì lórí go slow. Kí wá ló dé ẹni tó yẹ pé ìwọ ló lọ bá fúnra rẹ̀ ìwọ ló mú wá sí chọ́ọ̀chì ẹ tó ló fẹ́ ṣèrànlọ́wọ́ fún ó dẹ̀ gbé sórí kíní wọ́n tan kámẹ́rà sí lójú so easy kẹ́nìkan kó jókòó kan tan kámẹ́rà sí lójú ká máa fi máa tọrọ owó ká máa pín fídíò rẹ̀ fọ́tò rẹ̀ káàkiri ni ó dẹ̀ solicit lórí orúkọ Muyideen lórí platform ẹ ní chọ́ọ̀chì ẹ gbogbo ayé dẹ̀ dáwó fún òótọ́ ni èèyàn mélòó ló lè accept pé kó máa fòun gba owó lórí social media Muyideen tó yẹ pé ó máa ń gbogbo wa sóyìnbó tá à ń dájọ́ ẹ jẹ́ ká máa lo ọ̀rọ̀ jinlẹ̀ dáadáa ká ronú sí ọ̀tún ká ronú sósì kó tó di pé a máa judge. ó sọ English ìwọ Agbala Gabriel ó gba dúró owó yẹn àkáǹtì ẹ̀ náà ń gba gbogbo ẹ̀ sí ó dẹ̀ ti mú ọmọ ìkúrò lórí títì ó mú sákàtà ẹ̀ ó wá gbé sínú mọ́tò kó gbé lọ báǹkì kó lọ open àkáǹtì fún bó jẹ́ 50,000 ni kó fi sínú àkáǹtì yẹn fún àwọn 10,000 tó sọ pé òun fún lọ́sọ̀ọ̀sẹ̀ inú àkáǹtì ẹ̀ ń lò bá máa san sí our documented báyìí tí Muyideen bá sọ wípé irọ́ ni ó fún ju 10,000 lẹ́ẹ̀kan sẹ́ẹ̀mejì lọ kí ló fẹ́ fi proof ẹ̀. now ẹ̀yin èèyàn ṣé ẹ rí wípé òótọ́ ọ̀rọ̀ ni Shey Iya sọ láàrin yìí pé okay fine ẹ ṣe pé ṣe Muyideen lóore ẹ gba donation fún now nígbà tí ẹ gba donation fún Muyideen why tí ẹ open account fún Muyideen why tí ẹ jẹ́ kí Muyideen ní personal account but okay ẹ sọ pé ṣí business fún Muyideen ẹ sọ pé open shop fún Muyideen ẹ sọ pé rajà sí shop fún Muyideen àwọn owó ọjà tí Muyideen bá ń pa ibo lẹ expect pé kí Muyideen máa kó wọn sí nígbà tí kò ní account àwọn owó ọjà tó bá ń pa báwo lẹ ṣe expect wípé kó máa ní savings báwo lẹ ṣe expect pé kí Muyideen máa ní savings nígbà tí kò ní personal account because gbogbo wa a kàn ń ronú lóòótọ́ Muyideen ọ̀rọ̀ ẹ̀ kù díẹ̀ káàtó gbọ́rọ̀ yẹn ó kù díẹ̀ káàtó kò gbé bó ṣe yẹ kó gbé but ẹ̀yin èèyàn tabaròótọ́ ọ̀rọ̀ kò ní ká máa sọ tabaròótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ máa sọ òótọ́ ọ̀rọ̀ ẹ jẹ́ kájọ máa sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa nígbà tí ẹni ẹ gba donation fún yàn ẹ set ẹ up ẹ ṣe lóore I think having an account having a personal account in an individual's name is one basic human right tó yẹ kí everybody ní is one basic thing tó yẹ kí everybody ní now èwo nínú wa náà ló lè accept wípé wọ́n sọ pé wọ́n ń gba ìgbowó wọ́n sọ pé wọ́n ń ṣe ẹ́ lórí wọ́n sọ pé wọ́n fún ẹ lówó but they didn't put that money in your account for you to have access to it. They didn't allow you to have access to that money. Wọ́n wá ń fún ẹ ní owó ẹ̀kọ́ àsàkàrà, wọ́n wá ń fún ẹ ní 5 naira pé gbà. Kò sẹ́ni tó máa ṣerú nǹkan báyìí fún tí òun náà ò ní bugi jẹ o. Kódà kó ṣe wèrè ọjà, kò sẹ́nibọ̀dì tó máa ṣerú ẹ̀ fún tí kò ní gbaná jẹ tí òun náà ò ní yarí mẹ́ni tó bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ òun lọ́wọ́. So agbègbè wa tàn sọ wípé Muyideen ṣe gbá Muyideen ṣàwo. Ẹ jẹ́ ká wo circumstances àwọn oore tí wọ́n ṣe fún Muyideen. Ẹ jẹ́ ká wò ó ká wá fira wa sí ṣù Muyideen pé tó bá ṣe pé àwa náà ni ṣé à ní overreact gẹ́gẹ́ bí èrò tèmi tí mo dẹ̀ ṣe ń tẹnumọ́ tí mo dẹ̀ tún máa tẹnumọ́ Muyideen ò gbé ọ̀rọ̀ yẹn lọ́nà tó yẹ kí ó gbé lọ́nà tó wọ́ intention Muyideen náà láti kúrò lọ́dọ̀ Pastor Gabriel kò really pure like that because tó bá pure ó máa dúró lórí wípé wọ́n yàn mí jẹ bọ̀ mo fa gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ but nǹkan tó náà padà tí wọ́n ń ṣe tó ń jẹyọ lẹ́yìn ẹ̀ kì í ṣe nǹkan tó dáa but ìyẹn wá stop wa náà láti máa sọ òótọ́ tó wà ní ọ̀rọ̀ yìí wípé circumstances tó surround àwọn oore tán ṣe fún Muyideen kì í ṣe àwọn nǹkan tí ó yẹ kí ó wáyé kì í ṣe nǹkan tó surround oore tán ṣe fún Muyideen ó burú gidi gan kì í ṣe nǹkan tó dáa rárá ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ níbi tó òótọ́ ọ̀rọ̀ wà kò sẹ́ni tó máa ṣerú oore ìsọ kò sẹ́ni tí ó máa gbàdúrà pé kán ṣerú oore ìsọnù bẹ́ẹ̀ yẹn fóun kánná bá ẹ gba owó kò dẹ̀ má lákàtúntì kò má ní access sówó yẹn okay fine wọ́n náà kọ́lé fún Muyideen tán owó tó ṣe gbogbo owó yẹn pátápátá ni wọ́n spend lórí ilé kíkọ́
ṣé gbogbo owó yẹn pátápátá ni wọ́n spend lórí ọjà rírà? Ok fine, ká tẹ̀ wá sọ pé wọ́n ná gbogbo ẹ̀ tán lórí ilé kíkọ́ àtọjà rírà. Ṣé àwọn gift táwọn èèyàn fún nígbà wedding ńkọ́ ìyẹn tó láti fi sínú account ẹ̀? Ok fine, ẹlẹ́yìn san salary fún tẹ̀ ń san fún that 10,000 tẹ̀ ń san fún every week. Kéèyàn máa fúnyàn lẹ́ja jẹ ó yàtọ̀ sí pé kó kọ́ ènìyàn ní bó ṣe ń pẹja yẹn gangan. Èmi fi pé ẹni tó bá fẹ́ ṣoore àṣepé fúnyàn tó fẹ́ ṣoore wípé kò ní wo bẹ̀ mọ́, aṣoore yẹn kò ní bákan, kò ní kọlọ́fì kan mọ́, aṣoore yẹn freedom yẹn á dẹ̀ fi sí freedom, aṣoore yẹn pẹ̀lú freedom ni. Nígbà tí ẹ sọ wípé ẹ̀ ń fún Muyideen lówó, they are giving Muyideen money, they are not encouraging Muyideen to save. Pẹ̀lú tẹ́ bá open account fún Muyideen gan, I think it's a way to even teach Muyideen pé okay èèyàn máa ń ní savings ni, tí èèyàn bá ń ṣiṣẹ́ tó bá ń gbowó èèyàn máa ń ní savings ni. Kọ́ Muyideen ní bó ṣe ń save owó, ẹ sọ pé Muyideen ta tẹ́tẹ́, kọ́ ní bó ṣe ń save owó, kọ́ ní béèyàn ṣe ń utilize income tó bá ń rí, adẹ̀ ń sọ wípé wọ́n ṣe ó lóore. Irú oore àbọ̀ wo nìyẹn? Oore àbọ̀ lèmi kà á kún lérò ti tèmi, oore àbọ̀ ni mo kà á kún. Tó máa fẹ́ ṣoore àṣepé fún Muyideen, kò sí ní tó stop Pastor Agbala Gabriel láti ṣí àkáǹtì fún Muyideen. Àìwá ṣí àkáǹtì fún Muyideen yẹn ó ní bákan nínú. Ẹ jẹ́ a sọ òótọ́ tó wà ńbẹ̀, òótọ́ ọ̀rọ̀ ní ká má sàn, tá a bá sọ òótọ́ à á kú, tá a bá dẹ̀ sọ òótọ́ à á kú. So it's better ká sọ òótọ́ kí ikú bá wa ní ipò òótọ́. Ẹ ti jẹ́ máa gbọ́ Ṣẹ́gi Ìyá lọ síwájú. O wá ṣí àkáǹtì kankan fún Muyideen, still ó wà ní abẹ́ ààbò ẹ̀ ń bẹ̀ yẹn, kò sunkún ìyàwó, kò tọrọ ìyàwó lọ́wọ́ ẹ. Ó ti sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó píìkì ẹ̀ pé kóbìnrin la òyì díẹ̀ kó la òbò ẹ̀ sílẹ̀ báyìí, òun nítorí ìbọ̀ débi pé òun á fi okó òun sínú òbò ẹ̀ due to experience nǹkan tó ń experience lára màmá òun pẹ̀lú bàbá òun. Ó ṣe lálàyé, ó wá mú kúrò, ó wá mú sábẹ́ ààbò nìyẹn. Bọ́ọ̀ yẹn wá sọ̀rẹ́ńdà fún ẹ, kí wá ló wá dífá pé kẹ́ wá máa nà láìsọ ọmọ lé kéwú, láìsí pé ìyá rẹ̀ wọ́n fà lé ẹ lọ́wọ́ pé kì í gbọ́rọ̀ o, ẹ bá wọn dí pẹ̀lú ẹ o, bàbá rẹ̀ fà lé ẹ lọ́wọ́, àwọn fámìlì fà lé ẹ lọ́wọ́ pé kó bá wọn. Kí ló fa nínà? Ó ní kì í ṣe ẹ̀kan náà o, so definitely ẹ̀ tí nà ti pẹ́. Kí ló fa tàwọn ọmọ kéékèèké chọ́ọ̀chì, kí ló fa tàwọn security láti máa nà? Ẹ wá ní kò ní ya wèrè mọ́ Agbala Gabriel lọ́wọ́, ṣé ẹ wá ní kò ní regret pé kí ló ń kúrò lórí títì fún? Ṣé o mú wá láti wá máa nà ni nínú ọgbà ẹni? Ṣé o mú wá láti wá sọ dẹrú ni nínú ọgbà ẹni? Ẹ wo gbogbo àbùkù, ọkùnrin èèyàn ní bọ̀bọ̀ Muyideen yìí nànà. Ẹ wo gbogbo àbùkù tí àwọn Agbala Gabriel tẹ́ fi kàn. Ẹ tún wá ṣe to the extent pé ẹ tún wá gbéyàwó ẹ̀ lé lórí. Ìyàwó tí ì ṣe pé bóyá òun ló pàdé ẹ̀ lórí títì, òun ló pàdé ẹ̀ níbì kan fúnra rẹ̀, inú chọ́ọ̀chì yín náà ló ti rí. Kò mọ̀ àti gẹ̀ yẹn kọ sí wọ pásítọ̀, bóyá ó dẹ̀ mọ̀ náà ni òjò mọ̀ ṣe dáadáa sí gẹ̀ yẹn. Ó ti lóun ò fẹ́yàwó. Gbogbo tẹ́lẹ̀ ṣoore fún Muyideen yìí kò tọrọ ẹ̀ lọ́wọ́ yín. Owó ni problem ẹ̀, owó ló need. Tó bá jówó lẹ fún kó ti wá náwó yẹn tán kó mọ̀ ṣe dáadáa kiri ń sìn àmọ́. Kò tọrọ ìyàwó, kò tọrọ lé. Wo Agbala Gabriel ó mọ̀ yí pé yes true. Now àwọn nǹkan tó kà sílẹ̀ owó máa wọlé sínú àkáǹtì ẹ̀. Wípé òun ò nífẹ̀ẹ́ obìnrin, òun ò ready láti ní any rapport pẹ̀lú obìnrin. In my own opinion, kò yẹ kí wọ́n fẹ́ ìyàwó, kò tí ì jẹ́ kán fẹ́ ìyàwó fún Muyideen. Ìyàwó marriage ò tí kì í ṣe the next thing fún Muyideen, because anybody either ọkùnrin àbí obìnrin tó bá ti fi lè ní this mind wípé kò sóore kankan tó lè rí lára the other sex, bá ti rí the other sex as enemy, tó ti rí wọn as ẹni tó máa ṣe òun ní jàǹbá, tó ti ní kórìíra fún opposite sex, kò sínú nǹkan tẹ́ lè ṣe fún. Bó ṣọkùnrin ni tẹ́ bá fẹ́ yàwó fún, at the end of the day ẹ padà dára yín lẹ́bi wípé ẹ fẹ́ yàwó fún náà ni. Tó bá jóbìnrin náà ni ẹ padà dára yín lẹ́bi wípé ẹ fi lọ́kọ náà ni. Nígbà tí Muyideen ti lè máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn pé nítorí àwọn nǹkan tóun ti rí lára ìyá òun kò jẹ́ kí obìnrin ó wo òun dẹ̀pòdépò pé káwọn sọ pé kóun wá fẹ́ yàwó sílé.
ọ̀rọ̀ yẹn deep o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yẹn deep gidi gan. ó tèmi èmi believe pé ó yẹ kí wọ́n kọ́kọ́ sit Muyideen down lọ fún therapy kí wọ́n ṣe therapy fún Muyideen kí wọ́n ṣe different session fún Muyideen kó gbìyànjú kí wọ́n kọ́kọ́ erase that mind tó ní about obìnrin kúrò ní mind ẹ̀. that is why in a sane society somebody like him wọ́n á kọ́kọ́ rehabilitate ẹ̀ náà wọ́n á kọ́kọ́ change àwọn mind wọ́n á kọ́kọ́ change mind ẹ̀ against àwọn nǹkan kan náà because Muyideen is not reasoning like a normal human being supposed to reason. Muyideen is not reasoning like me and you tá a mọ̀ pé nǹkan tí Muyideen ṣe yìí ò dáa lójú Muyideen gbogbo nǹkan tí Muyideen ṣe yìí nǹkan tó dáa nǹkan tó yẹ kó ṣe ló ń ṣe nǹkan tó yẹ kí Muyideen ṣe lójú ara ẹ̀ tó dáa lójú ara Muyideen ni Muyideen ṣe ní ò rí as anything bad òun believe wípé òun sọ fún yín pé òun ò like obìnrin ẹ̀dẹ̀ sọ pé kò ń fẹ́ obìnrin dandan bí pé tí obìnrin yẹn mọ́ Muyideen lọ́rùn ló ṣe rí lára ẹ̀ bí pé fọ́ọ̀sì Muyideen fẹ́ lady yẹn ló ṣe rí lára ẹ̀ at the end of the day wo nǹkan tó fi dálẹ̀ ń sìn torí àánú lady yẹn ṣe mí àánú ẹ̀ ṣe mí how did she want to go how did she want to cope where did she want to go from here kí ló bá òun ló ṣe fẹ́ move on ní láìfẹ́ kí níyẹn ti di stain on her own identity. How do you want her to move ahead? Where do you want her to go? Hey, at the end of the day, I have a problem tẹnìkan, I think cause another bigger problem sí ayé ẹlòmíì. Problem Muyideen wọ́n ti jẹ́ kó dá bigger problem lẹ̀ sí ayé lady yẹn báyìí. Wàhálà ayé Muyideen pẹ̀lú gbogbo nǹkan tó ṣe kalẹ̀, wọ́n ti jẹ́ kó di nǹkan ìbànújẹ́ sínú ayé lady yẹn because forever and ever she will continue to remember this history. Kíní yẹn ti wà nínú history ẹ̀ báyìí á continue láti máa remember ẹ̀ ní ó dẹ̀ lè ṣokùnfà òun gan láti má lè fẹ́ ọkọ mọ́ láti má lè dúró nílé ọkọ mọ́ ṣáà help ní àbá ń ba nǹkan jẹ́ sí ṣáà help ní àbá ń ba nǹkan jẹ́ sí òbòye sọ pé àwọn oore tó ń ṣe fún Muyideen ẹ jẹ́ ká wo nǹkan tó surround àwọn oore tó ń ṣe fún Muyideen. Are they the things that are supposed to be there? Like, did they consider the things that did they really help Muyideen? Did they really consider the help tí Muyideen really need at the moment tí wọ́n pick ẹ̀? Ṣé help tí Muyideen really need ni wọ́n ṣe fún? Ṣé help ilé kíkọ́ àti ìyàwó o ni Muyideen need? Àbí kíni? Ẹ jẹ́ kí ìbéèrè yẹn kí máa tasẹ̀kù níkùn gbogbo wa torí gbogbo wa pátá òun ni alábòsí lórí ọ̀rọ̀ Muyideen. Gbogbo wa là ń pariwo wípé Mohbad wọ́n na Mohbad wọ́n búlì Mohbad nǹkan tí àwọn Naira Marley àti Sam Larry ṣe fún Mohbad kò dáa. Àwa gan nǹkan táwa gan ṣe fún Muyideen nínú kéèsì yìí kò dáa rárá lóòótọ́ mo mọ̀ pé Muyideen náà ó ṣe ó kù díẹ̀ káàtó bọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà ẹ̀yin èèyàn. n ló fi gba owó àkínṣe múgùn àkínṣọ̀dẹ̀ ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ lọ ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo allegation tẹ́ fi ń kan Muyideen ò tọrọ kankan lọ́wọ́ Agbala Gabriel ó ń sọ̀rọ̀ ajé ẹ̀ ó ń tajà ẹ̀ níbi tó ti ń tajà ní kéèsì ẹ̀ yàtọ̀ sí kéèsì ìyá àbèjì ọmọ aráyé le kéèsì Muyideen yàtọ̀ sí kéèsì Suebebe ó yàtọ̀ sí gbogbo àwọn tó ń sunkún wá bá Agbala Gabriel òun ò sunkún wá bá ó ń tajà Agbala Gabriel ló lọ wọ́ kúrò ẹ jẹ́ ká Agbala Gabriel mọ̀ pé n tó ṣe ò dáa ó jẹ̀bi ẹ mọ̀ sáìdì ẹ̀ kò sẹ́ni tó kọjá àbáwí ó ò ṣí àkáǹtì fún Muyideen òun wá yọwọ́ lé lọ́wọ́ tó dẹ̀ mọ bówó ṣe ń wọlé báwọn èèyàn ṣe ń dáwó fún tó ń fojú rí gbogbo ẹ̀ ń fetí kọ àwọn kíríwẹ̀ náà ń sọ fún ara wọn tó máa sọ̀rọ̀ fún wọ́n sọ̀rọ̀ fún lóríṣiríṣi kò wá ní àkáǹtì débi pé tó bá fẹ́ jẹun á ṣẹ̀mọ́ yá 500 ṣẹ̀mọ́ yá 1000 lọ́mọ gbàwé oúnjẹ ni ẹ wá ní oríire ò ní gbóná oríire àgbóná náà Agbala Gabriel ó fọ́kọ̀pù ó fọ́tọ́ńbìlà ó ṣí àkáǹtì fún Muyideen ọmọ 40 years tí ì ṣe pé kò gbóyìnbó ì ṣe pé kò kàwé kò dáa ohun tí ò dáa kò dáa Agbala Gabriel ó ṣe Muyideen ó jẹ̀bi ẹ̀ torí bí ìgbà tó mú wá jẹ ìyà nínú kọ́ńpáǹdì ẹ ló máa rí lọ́kàn ẹ̀ lórí títì níbi tó wà ó níbi tó ń sùn náà ibì kan kọ́ ló ń sùn tó fi ń wá sórí títì yẹn ni. Ibì kan ló sùn tó fi ń wá nísìnyí ẹ wá ń sọ pé àfi bí ṣó lóore ni àfi kìíní kan ṣó lóore ni orí yín pé ṣá àfi bí ṣó lóore wèrè wo ẹni tẹ́lẹ̀ ṣoore fún tẹ́kẹ́ gba jáde tẹ́ ẹ̀ náà ṣé kò ti bà gbogbo oore tẹ́lẹ̀ ṣe yẹn ṣé kò ti bàjẹ́ ni ẹ̀yin ọmọ Nàìjíríà sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà Muyideen ò jẹ̀bi Agbala Gabriel lójú ti tèmi kò jẹ̀bi ẹ̀ kò dẹ̀ kọ lẹ́tà sí kò bẹ̀bẹ̀ fún
Agbala Gabriel ló mọ̀ pé Muyideen wúlò fóun tó lọ bá tó lọ pick ẹ̀ tó invite ẹ̀ wá sí church ẹ̀ tó gbé wá sórí platform ẹ̀ tó fi ń gbowó ẹ fúnra yín brain. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Mr. Shey Iya yìí lóòótọ́ Muyideen ọ̀nà tí Muyideen gbé ọ̀rọ̀ yẹn gbà gẹ́gẹ́ bí mo ṣe sọ ó kù díẹ̀ káàtó torí wọ́n ní ó kù òkè ń wọ́ ruru káwá ruru orí bíbẹ́ báyìí kọ̀ sí ni oògùn orí fífọ́ ọ̀nà tó gbé ọ̀rọ̀ yẹn gbà ó kù díẹ̀ káàtó but ẹ jẹ́ kémi àti yín fira wa sí situation Muyideen tó bá ṣe àwa lèèyàn kan ṣoore fún tí ò ju kun oore yẹn sílẹ̀ tí ò fún wa ní freedom tí ò jẹ́ ká mọ̀ pé a rí oore gbà tí okay for irú àkáǹtì tí wọ́n kọ̀ láti ṣe fún Muyideen yẹn ó wà questionable irú àkáǹtì tí wọ́n jẹ́ kí Muyideen níyẹn ó wà questionable because wọ́n fún láǹfààní gan láti lè ní savings fúnra lára rẹ̀ wọn ò jẹ́ kí Muyideen mọ importance of having a savings wọn ò jẹ́ kí Muyideen mọ importance of being on your own independence yẹn wọn fún Muyideen wọn ò jẹ́ kí Muyideen mọ̀ wípé because adé sọ pé kí ni okay Muyideen tó ṣe pé ó ti wà ní street for how many years ó ti wà ní street ọlọ́run mọ̀ iye years tí Muyideen ti wà ní street tó ti ń dá fend fún rẹ̀ tó ti ń dá reason fún rẹ̀ tó ti ń bá dash everything fún rẹ̀ táwa laugh of ṣàdédé fẹ́ kéje bóyá age of 8 years àbí 10 years àbí 12 ó ní Muyideen ti wà lórí street tó ti ń live life ẹ̀ bó ṣe rí táwa ní àlọ́mú at the age of 30 something táwa lálọ́mú at the age of 30 something a fẹ́ kéje sí ibì kan pé kó dúró síbì kan kó dẹ̀ máa kó máa behave kó dẹ̀ máa kó máa ṣe bí normal person kò lè possible irú èèyàn tẹ́ bá fẹ́ ṣe kó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn a ti ní oríṣiríṣi therapy tẹ́ẹ̀tì kọ́kọ́ jẹ́ kó ṣe kó pass through before kẹ́ tó lè máa sọ wípé before kó tó lè máa reason like a normal woman being tó ṣe yẹ kó reason èmi ò dẹ̀ sọ pé Pastor Agbala Gabriel náà ṣe Muyideen lóore wọ́n ṣe lóore but àwọn circumstances tó surround oore yẹn gangan ni kẹ́ ẹ jẹ́ ká mójútó àwọn circumstances tó surround oore tí wọ́n ṣe fún Muyideen oore pé wọ́n kọ́lé fún Muyideen àríyẹn gbọ́ oore pé wọ́n ṣe wedding fún Muyideen ṣé Muyideen really need ìyàwó nígbà tí wọ́n fẹ́ yàwó fún ṣé Muyideen really need ìyàwó lásìkò tí wọ́n ní kó fẹ́ yàwó sílé ṣé Muyideen jọ ẹni tó wà responsible láti jẹ́ òdìdí bá láti ṣe bá lé lórí èèyàn kan ẹ jẹ́ ká rò dáadáa o then oore tó surround wípé wọ́n ṣí ṣọ́ọ̀pù fún yẹn náà ẹ ṣí ṣọ́ọ̀pù fún yẹn business wo ni kò kí ń ní àkáǹtì tí wọ́n á máa fowó ẹ̀ sí then how does he want to remit the account báwo ló ṣe fẹ́ mọ̀ pé okay iye nǹkan báyìí ni mo tà iye ibi tí mo kówó ẹ̀ sí lélẹ̀ iye nǹkan tí èrè tí mo jẹ lélẹ̀ iye bá for goodness sake ẹ jẹ́ ká ronú ọ̀rọ̀ yìí ká rò dáadáa ká rò jinlẹ̀ ẹ jẹ́ á ro circumstances tó surround oore yẹn èrò tèmi lórí ọ̀rọ̀ yìí kò ní jù báyìí lọ gbogbo bẹ́yìn náà bá ṣe wá lérò ẹ̀ sí ẹ máa bá mi jù sí kọ́mẹ̀ntì ẹ má dẹ̀ gbàgbé láti máa bá mi subscribe kéde máa follow wa ní gbogbo channels ẹ like fídíò yìí kẹsì máa bá mi share sórí ayélujára ire kàbìtì ní fún gbogbo wa o.